ajé wọlé mi ò tètè dé. Ajé olókun tètè dé o, ajé ọlọ́sà o. Ìbòsí ajé ni mò ń pè ajé kọ́ ọ̀yà lé mi gbà yìí, ajé kọ́ ọ̀yà wálé mi, ajé bá mi délé, ajé kì í ní ọ lọ́wọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ́rú, ẹ làbọ́yè, hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo tún dé lónìí o. Mo tún dé bí ṣe máa ń dé. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan o, kẹ́ wá gbọ́ wìnrìn lẹ́nu èmi ọmọ ọ̀dọ̀ àgbà lénìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìwúlò ajé olókun. Kí mo pè é? Ìwúlò ajé olókun, mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Mojúbà àkọ́dá, mojúbà ṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin tẹ́lẹ̀dùmarè gbélé ayé lọ́wọ́ o. Mojúbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọjá ewé. Mojúbà lọ́wọ́ ọ̀sà ìbíkín èyí tó kọ́ wa gbọ̀. Mojúbà lọ bàbá mi Ráímí Oṣuọlálé o. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin tó náà bá kádàrá kú tẹ́ bá ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ YouTube channel yìí, ẹ subscribe sórí YouTube channel yìí. Eléyìí lè fún yín láǹfààní tí Elédùmarè bá wá ní ká mọ ìyọ̀ǹda nǹkan fún yín, ẹ̀yin náà lè mọ jàǹfààní ẹ̀. Ẹ mọ bá mi ká lọ. Ajé olókun. Kí ni ń pè ní ajé olókun? Kí ni paribiribi tí ajé olókun kó fún ìlọsíwájú ọmọ ẹ̀dá nínú ayé? Kí ni olókun gan? Ẹ mọ bá mi ká lọ. Olókun, gbogbo wa la mọ̀ tó ń pè ní olókun. Olókun ni ẹni tó ní òkun. Olókun jẹ́ odò kan tó jẹ́ òrìṣánú odò. Òrìṣánú odò ni olókun jẹ́. Ajé yìí ó jẹ́ ọmọ olókun. Ajé yìí jẹ́ ọmọ olókun tó jẹ́ wípé òun ni olókun fẹ́ràn jù. Kódà tí èèyàn bá fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ olókun, èèyàn ní láti kọ́kọ́ yin ajé náà, kéèyàn kí ajé lọ́tùn lósì lólókun tó dáyàn lóhùn. Níbi tí olókun nífẹ̀ẹ́ ajé dé, iná fi ń pè ní ajé olókun. Bá ṣe mọ̀ yí pé ajé olókun yìí ó pé oríṣiríṣi. Ajé olókun ẹyọ wà, ajé olókun ńlá wà, èyí nífẹ̀ẹ́fẹ́ rẹ̀ náà wà. Ẹlẹ́yọ rẹ̀ ó lẹ̀ ń wò yìí lójúmọ́ máwòrán yìí. Oníní ńlá rẹ̀ náà lẹ̀ ń wò yìí, onífẹ̀ẹ́fẹ́ rẹ̀ pẹlẹbẹ náà lẹ̀ ń wò yìí. Ìyàtọ̀ wo ló wà nínú méjèèjì yìí alákọ̀ọ́kọ́ tí mo sọ yìí? Ìyàtọ̀ tó wà níbẹ̀ ni wípé ajé yìí ó dàbí ìgbín tó jẹ́ pé a máa fà nínú òkun. Bí kí ajé ara rẹ̀ yìí ṣe rí, ó dàbí ìkarahun ògbín ni. Kékeré owó ẹyọ yìí lórí kékèké, ní ńlá yìí ló dàbí ìgbà tí ìgbín bá kéré, ó sì dàbí ìgbà tí ìgbín bá tóbi. Bẹ́ẹ̀ ni méjèèjì yìí ṣe rí, kò sí yàtọ̀ láàrin méjèèjì, ó kàn tóbi jura wọn lọ ni. Ẹ̀yin ènìyàn Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Ajé olókun ó jẹ́ òrìṣà kan. Òrìṣà lájé jẹ́. Òrìṣà kan lájé, kájé fi ilé wa ṣèbùgbé o. Olókun fẹ́ràn nǹkan tó bá jẹ́ funfun. Ìdí nìyí tí ó fi nífẹ̀ẹ́ ajé púpọ̀, nítorí funfun lájé. Nígbà tí ò tí ì sí kọ́rẹ́nsì kankan, ajé yìí ò ní wọ́n ń ná gẹ́gẹ́ bí owó nígbà náà. Ajé nífẹ̀ẹ́ nǹkan funfun ni àwọn ọlọ́ṣun fi máa ń wọṣọ funfun. Nítorí náà
ó nífẹ̀ẹ́ ajé nítorí pé ajé náà jẹ́ funfun. èèyàn tó bá wọṣọ funfun lọ sódì òkun tó bá wẹ̀ níbẹ̀ omi ò lè gbé lọ láéláé. ajé olókun àbí olókun ò nífẹ̀ẹ́ kéèyàn máa wọṣọ aláràǹbí aṣọ dúdú lọ sínú omi òkun. méèyàn bá bì kíáfù ó ṣeéṣe kó mi gbéyàn lọ o, mo ti ń sọ iye mi o. ẹ̀yin mọ́ àwọn èyìnbó tó bá fẹ́ wẹ̀ wọ́n pìfíà kí wọ́n wulẹ̀ bọ́ra ó àbí kí wọ́n pátá lásán máa wẹ̀ lókun ju ká máa wọ aṣọ aláràǹbarà lọ. èèyàn lè wọ aṣọ funfun dó létí òkun kó mi òkun gbéyàn lọ láíláí, ó di èèwọ̀. olókun yìí bá ṣe wá mọ̀ yìí pé àwọn nǹkan oríṣiríṣi ló jẹ́ ọmọ olókun. à ń pè kinní kan ní fọ́fọ́ olókun, à ń pè kan ní ìwọ̀nrán olókun, lẹ́yìn náà ló wá kan ajé olókun. mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ yìí òun náà ni èèyàn lẹ́yìn olókun. abẹ́ gbọ́miyé, òun náà ni èèyàn lẹ́yìn olókun. olókun ó nífẹ̀ẹ́ ajé púpọ̀, ó nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. kódà onìkan lọmọ tí olókun bí. kí mo pè é, onìkan lọmọ tí olókun bí. gbogbo àwọn fọ́fọ́ olókun ni ìwọ̀nrán olókun, àwọn dàbí ọ̀rẹ́ ajé olókun nínú òkun. ìṣẹ̀dá ajé yìí Ẹlẹ́dùmarè wá dá a nídà wípé àwọn kan wà tó jẹ́ obìnrin tó jẹ́ pé bó ṣe jẹ́ obìnrin yìí ìṣẹ̀dá àdámọ́ òrìṣà ajé náà bá wá látòdì ọ̀run. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ibi tó ti máa ń ṣalábàápàdé àwọn ọmọ náà bí ẹni tó bá wà nínú oyún tó bá ń súnmọ́ ibi tómi bá wà dáadáa, adakọ́ ni kó jẹ́ omi òkun o, nítorí gbogbo odò tó ń sàn láyé inú òkun ni wọ́n parapọ̀ sí. ibi tó bá ti ń súnmọ́ bí omi tó ń sàn tó ń súnmọ́ bẹ́ẹ̀ jù àbí wọ́n fa kànga lóòrèkóòrè, ibẹ̀ ni wọ́n ti máa ń rí spiriti omi, spiriti olókun tí fi máa ń wọnú ọláboyún lọ. ẹlòmíràn fi máa ń bí ọmọ ẹlẹ́gbẹ́, ẹlòmíràn fi máa ń bí ọmọ ẹlẹ́gbẹ́ olómi, èmìrí omi. Ọlọ́run á dá àwọn obìnrin níwà tó jẹ́ wípé ajé ń bẹ lára àwọn obìnrin mìíràn, ṣùgbọ́n àwọn obìnrin mìíràn ò mọ̀ wípé ajé ń bẹ lára àwọn. ẹlòmíràn lè gbé ìyàwó sílé tí ó kẹ̀rí pé àtìgbà tóun ti gbé ọmọ yìí sílé ni oríire ti dé fóun. léyìí tó bá ṣe ń tọ́jú obìnrin náà sí bẹ́ẹ̀ náà lọ́wọ́ ló sì máa lòkè sí. ajé ara obìnrin yìí ó ló ń ṣe ìgbéga fún ọkùnrin náà kò ṣe mímọ̀ sí rẹ̀ o. láfi máa ń sọ fáwọn obìnrin káyé má ṣe ìranù kiri, káyé má máa ṣiṣẹ́ olóṣó máa bára wọn sùn kiri. bẹ́ẹ̀ lóbìnrin mi wà tí máa ń gbà sọ ajé nù. ẹlẹ́lòmíràn tó yẹ pé yóò ti sọ ajé àbáwáyé rẹ̀ nù, yóò ti sọ́nà, yóò á máa dààmú kiri. ajé yìí ẹlòmíràn wà tó yẹ pé ó ní ajé yìí lára ṣùgbọ́n kò discover ara rẹ̀, kò mọ̀ bóyá ó ní ajé náà lára. pàjẹ́ yìí bá wà lára arábìnrin tẹ́bí wọ́n ń sọ fún àwọn ènìyàn wípé ká máa ṣọ́ra sí o. Elédùmarè ò ní padà lẹ́yìn wa. mi ò fẹ́ bá ọ̀rọ̀ mi ìfẹ́ fàágùn púpọ̀. mo fẹ́ ká sọ ọ̀nà mẹ́rin tá a lè gbà lo ajé olókun yìí. ẹ mọ̀ bá mi ká lọ. fún ire owó, à ń lo ajé olókun fún ire owó, fún àṣínà owó, fún kí owó má gbẹ lọ́wọ́ ènìyàn àti fún àánú owó. fún ire owó, ẹ mú bẹ́rò yín kalẹ̀. ẹ bá mi wo ewé kan, à ń pe ewé kan ní ewé ajé, ewé ajé sẹfúnsẹfún. ewé yìí ewé ajé sẹfúnsẹfún. ẹ bá mi wo ajé olókun ní ńlá yìí ni o, tẹ́wọ̀n lójú mọ́ màwòrán yìí. ẹ̀wọ̀n méjèèjì ẹ̀gùn papọ̀ mọ́ ọṣẹ funfun.
ọṣẹ lọ́ọ̀sì funfun tàbí ọṣẹ funfun mìíràn. Ẹ jẹ́ kí a fi lọ́fíńdà ọ̀nàlíà perfume ẹ jẹ́ ká fi po ọṣẹ náà. Ẹ jẹ́ á máa fi wẹ̀ ẹ́. A ò lè máa wẹ ọṣẹ yìí ká ráhùn owó láyé. Ẹ sì jẹ́ ká gbé kínní síbi àyè tó bá mọ́. Bó bá ṣeé ṣe ẹ jẹ́ á bomi díẹ̀ ká gbé igi ike ọṣẹ yìí já gbé sínú omi. Ẹ má jẹ́ mu omi yóò kó kàrà gbìdílé ni. Àṣírí ni tẹ́ ò lè gbọ́ lọ́nu ẹnu kankan afẹ́nimí ọmọ ọ̀dọ̀ àgbà nìkan. Èèyàn lọ à ń lò fún aṣínà owó. Bó la ṣe ń lò ẹ jẹ́ ká mú ajé ẹyọ torí ẹyọ ni kékèké yìí ajé ẹyọ la fi ń pè ní owó ẹyọ. Owó kí ni ń pè lówó? Owó náà lájé. Ṣùgbọ́n tá a bá fẹ́ pè lédè Yorùbá ní owó ẹyọ, ṣùgbọ́n tá a bá fẹ́ yí padà ní ajé ẹyọ. Ajé ẹyọ kékèké mẹ́ta yìí ẹ jẹ́ ká gún papọ̀ dáadáa. Ẹ jẹ́ ká pò mọ́ oyin gidi original honey tí èso yín ṣúgà o. Tá bá ti wá pò mọ́ ajé pẹlẹbẹ yìí ẹ jẹ́ á jù sínú oyin náà ní àárín gùn tiẹ̀. Ẹ fi kalẹ̀ fọ́jọ́ mẹ́ta ẹ jẹ́ á máa la láràárọ̀ wà lẹ́ ọ̀nà ó máa ṣe fún wa ó dájú. Fún kí owó má gbẹ lọ́wọ́ èèyàn bá a bá ń lo èyí fẹ̀fẹ̀ yìí ẹ jẹ́ á máa jù sínú àpamọ́wọ́ owó wa tàbí ká máa jù sí ká máa jù nínú pọ́ọ̀sì mí o tàbí ká máa jù bí tá a bá ń pawó sí omi kì í tán lókun bẹ́ẹ̀ sì ni ajé kì í wọ́n lókun. Téèyàn bá ń ju kinní yìí sínú pọ́ọ̀sì wa a ò ní rá owó ò ní tán lọ́wọ́ wa láyé. Fún àánú owó tá a bá ń lò ó tó jẹ́ pé a ò mọ rí yàtọ̀ dáadáa nípa fìlíànsíà ní bá wọn ráhùn owó. Èyí ajé yìí ní ńlá yìí ẹ jẹ́ á máa jù sínú omi ìwẹ̀ wa kó máa tó bí ìṣẹ́jú 5 ká lọ máa fomi náà wẹ̀. Tá a bá ti ṣe tán ẹ jẹ́ á mú kúrò ká tó fi sílẹ̀ ká máa ṣe bẹ́ẹ̀. Ó dé mi ọmọ àgbà lójú wípé a ò ní ráhùn owó. Iṣẹ́ yìí inú mi á dùn tẹ́ bá lè share rẹ̀ sáwọn ènìyàn. Ẹ kọ̀mẹ́ǹtì sábẹ́ kinní yẹn fi ẹ̀mí òmóore hàn. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà o. Elédùmarè náà padà lẹ́yìn wa o. Mo ń lọ o mo tún padà bọ̀. Mo ń lọ o mo tún padà bọ̀. Mashallah.